Praise the Lord. Ẹ̀yin ọmọ gbogbo, praise the Lord. Ojú olóògbé ní ọlọ́run lè ní ìdàbí ilé ìsọ́kè. Ọ̀nà ọ̀pọ̀ ọ̀pọ̀ púpọ̀. Nítorí irú àsìkò báyìí, wọ́n lọ́run gbé àwọn èèyàn dìde ní ìlú Ọ̀fọ̀ lórí ìṣiríṣi ọ̀nà. A ti ṣe tàwọn aṣáájú, a ti ṣe oríṣiríṣi àwọn bàbá wa tó ti wà. Gbà táwọn ọmọ kan kú yọ lágídí àwọn ọmọ tó pa lógun. Táwọn náà sì ń jẹ́ bí yọ́yọ́ngẹ̀ ajáìmọ̀ up to the time of our own Senator Killer. And as many people as I can say here, wọ́n sọ náà dìde àwùjọ tẹ̀lé àwọn lẹ́yìn. Ìyẹn ni pé tọ́lá ọ̀hún bá ṣe wà pẹ̀lú wa ní àlàáfíà pẹ̀lú ìlú tàbí ènìyàn. Ní àsìkò ọwọ́ a máa gbé olùrànlọ́wọ́ dìde. Lónìí, màmá wa tó ṣe ìfúrúkú ní bí mo ṣe ń pọ̀ látàkùtà mi ti ń bọ̀ mi ti débi. Ṣùgbọ́n mo kàn lè pé màmá ilé ìgbìmọ̀ ṣe ìgbìn báyìí. Ká má lè yọjú síbẹ̀, ká má lè sọ̀rọ̀ níbẹ̀ láti gba ìrìn ọmọ wa ní ìlú torí tó bá tó nílò àwọn tó gbé òkú báyìí. Àwọn ọ̀gá mi ilé ìlú, àwọn gbélé nǹkan, aṣọ mẹ́lì dìbò dìbò ènìyàn ti orúkọ tọ́pá ti gbogbo èyí náà mọ̀ wípé nígbà ẹ̀fẹ́ ti yọ ní àṣojú mi kúrò pẹ̀lú mi dáadáa. Mo ti ta mọ́kọ́ ní ìlú ẹ̀fọ́ ilé mọ́kọ́ ni mo kiri káàkiri ìgboro. Mo tó ń ta igi máa lọ sẹ́kì ilé tó bẹ̀rẹ̀ máa lọ ká mọ̀ náà lásìkò tó ìyàwó bọ̀ aláàlè àtàná tó ń gbé àkàrà. Bí mo ṣe ń ta nìyẹn tí mo ṣe ń ta ìgbà mìíràn wọn ní orí ojú ní kí n bá ṣe ìgbé fún ọmọ lásìkò kan wọn ní kí n gba àpèrúwà ìgbàna bá ìwúrú àkàrà sí gbogbo owó ìjọba rẹ̀. Síbẹ̀síbẹ̀ àwọn náà nílé ẹ̀yin ọmọ wọ̀nyí ọlọ́run tó gbé àwọn Senator Killer àti ogun lọ́gbà àwọn obìnrin àti obìnrin tó jókòó àtọ̀mọ̀ òfúrò kékeré tó gbé wa ní àyíká ẹ̀yin ọmọ wọ̀nyí ní ọlá ìwé ní ọlá ọlọ́run ẹ̀ẹ́dà àdúrà lọ. Ọlọ́run tó mú nínú jáde kúrò nínú àìní ọ̀tẹ̀lẹ́gbọ̀n 3 weeks back ní lọ sí China. Wọ́n tó bí kọ́ mi lọ I spent only 3 weeks. Wọ́n wọ ìwé ìgbàgbà. Ìlú tí mo lọ tó kọjá Nàìjíríà èsì tó tọ́lọ́ mo dẹ̀ lọ kílíà mọ́tò tó wà bẹ́ẹ̀. Kí ló fà á? About 1992, ó tún wà ní April ní scholarship to go to Canada 36 naira. Ilé ìdílé ìwé àtàbámi kò sí 36 naira tó máa sọ. Ó fi lọ́gbà àwọn tó yẹ àtìgbà yẹn tó bá kọ́kọ́ yìí nínú ìlú òyìnbó máa kàn ní tẹ́rẹ́tẹ́ ni. Kò tẹ́ mi lójúmọ́, kò tẹ́ mi sí mi lọ́kàn mọ́. Wọ́n ti fún mi ní ìfisà oríṣiríṣi sí ìlú ní òkè ń lọ. Ọ̀gbọ́n ilé ìlú ọ̀tún táìtì ni wọ́n á fẹ́ sílẹ̀ fún ọ̀gbẹ́ nínú lọ́gbọ̀n. Wọ́n fi lọ́sẹ̀ ìrọ̀. Ẹ̀yọ́ mọ̀ wọ̀nyí, oní nínú ẹ̀mí ẹ̀ẹ́dá àjùwá lọ. Bẹ́ẹ̀ ti wà lóbi tó wà lókè yìí láìpẹ́ láì jìnà. Ẹ̀yin náà kì í bí ìlú. Ìwádìí ìwé bàbáàbò yìí kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run. Tó bá bí àsìkò tí ọlọ́run fẹ́ gbé níbi ìgbẹ́. Ẹ̀yin ọmọ wọ̀nyí tó ní kí ni pàdé orí látọ̀dọ̀ ogun lẹ́gbẹ̀ẹ́ ènìyàn. Ibi tí a fojú sí ìrànlọ́wọ́ ọlọ́run á bí yẹn. Àwọn kì í bá ń lọ níbi àfifojú sí ẹ̀rọ mi pẹ̀lú òbí ìtàwá àtàwọn àmìkè. Ìrànlọ́wọ́ ọlọ́run ẹ̀fọ́gbọ̀n sí bẹ́ẹ̀ fojú sí ìrànlọ́wọ́ ọlọ́run àbẹ̀ tó yẹ fún mi. Ẹ̀ẹ́gbà gbajúmọ̀ bá lọ. Ẹ̀ẹ́gbà gbajúmọ̀ lóbi lọ. Ẹ̀ẹ́gbà gbé àwọn tí mo tọ́jú lẹ́nu. Lẹ́yìn president ṣé mo ń fẹ́ kò sí ìfọ̀kọ́ tó yẹ tó sọ pé ìfẹ́ dé ní Nàìjíríà yìí. Dípò òní gọ́fìnà ní láti lóòótọ́ wọ́n fi president. Nínú àsìkò ìjókòó àwọn ìgbìmọ̀ tó ń gbàgbé nínú iṣẹ́ public service. Ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ̀ẹ́gbàgbé sínú ìtọ̀wọ̀. Nínú yín àwọn ẹni tó máa gbé ìgbé ìgbàgbé àwọn tó ń ṣe lẹ́nu
I thank you for the privilege given to me to say something.